Africa Content TV. Ẹ tó bá yẹ ló ènìyàn fún. Ẹ má torí owó, ẹ má torí ìlú. Ọba tó ń bọ̀ yìí o, ẹ má ṣe jọ́gọ́dọ̀ mu. Àwọn èyí o, ẹ tó bá yẹ ló ẹ tó bá yẹ nígbà àbí oṣù máa ní ẹgbẹ́ fún. Ẹni tó bá kàwé dáadáa, ẹ tó lọ́pọlọ, wọ́n fẹ́ ní kọ́kọ́ lọ yọ̀ ọ́. Wọ́n mọ̀ ní olóyè kọ́kọ́. Ó dẹ́nu mi ò sọ̀tà ṣùgbọ́n tí ó mọ̀ ní ẹ̀yọ́ lọ́gbọ́n ẹ̀yọ́ ní tó kàtó ẹ̀yọ́ tó pé bí ọ̀dẹ́ ẹ̀mí náà ní ìdí aláàfin bọ̀ ẹ má fowó ṣe é àdúbáríkà ó. Àròsọ ọlọ́yọ̀dà ẹ̀ṣọ́ mi ṣàtọ̀yà owó ní ẹgbẹ́ ẹ bá ṣàtọ̀yà àdúbáríkà ó dẹ̀ já wá náà. Àlùbáríkà yìí náà ní táyé lò. Ó ní alẹ́kùn ní ìpìlẹ̀ ṣòfò owó lásán rà. Bí ọ̀bà sí jáde ìyàgò, tí ọ̀bà sí bẹ̀rẹ̀, òtún máa ń tẹ̀ sí táyé. Àlùbáríkà yìí náà ní táyé lò. Ó ní alẹ́kùn ní ìpìlẹ̀ ṣòfò owó lásán rà. Bí ọ̀bà sí jáde ìyàgò, tí ọ̀bà sí bẹ̀rẹ̀, òtún máa ń tẹ̀ sí táyé. Ẹyin bọ̀wọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe bí. Ọmọ fásitì olówúrò o. Ọmọ fásitì olówúrò o. Ìwé ìdábò tí ó dá. Ọmọ dàbí ìwé fásitì. Ìwé olówúrò. Ọyọ sí. Ọ̀sẹ̀ dáná. Ọlọ́dún mọ́rùkù. Ẹkú kọ́ọ̀dà. Tẹ̀